orí adé lè òyàn Adédọ̀tun máa dúpẹ́ ìwọ lọ́lọ́run yàn ó gbádélé ẹ lórí ọba Gbádébọ̀ kú oríire dúpẹ́ ọba Èdùmàrè ẹ̀yin ìran òkú kẹ́nu ọmọlárùn abẹ́lógún ọmọ afẹ́rú wẹ́rẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ ọba Èdùmàrè mojúbà olúdèdè ilé ayé ìbá ẹni ìkọrin ìjólúwà dédé àjùlé ọ̀run gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún Ìpẹ̀rú Akẹsàn líbi owó pé ń so àti màmá Bámidélé Abíọ́dún mojúbà kí ìyí tèmi mọ́rin kọ́ Ọọ̀ni Ifẹ̀ líbi ojúmọ́ ti mọ́ wá Imperial Majesty ẹni ìtàn Adéyẹyè mojúbà dédé ònìyàn lọ́mọdé lágbà àti lómìdán ìbà dédé olóyè Ìgbà pátá dédé èyàn ọ̀tọ̀kùlú ìbà mo ṣèbà ṣọ́bọ̀ wálé ṣọ́wándé ọ̀ṣọ́ ṣọ́bọ̀ aróbí odù aláṣàrò ọ̀rọ̀ kábíyèsí aláìlúwà ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ ní ṣọdún 100 ọdún lókè èpẹ̀ kẹ́dùmarè jẹ́ kí bàbá ṣe púpọ̀ ẹ̀yin gidi sinmi ẹ kò ṣàṣẹ ọ̀rọ̀ kẹ kábíyèsí ọmọ ẹfún mi kèrèwú jígí alábàjá ṣẹ̀gí ọmọ lékèlékè ilé ìyá rẹ̀ àṣepọ́ńdọ́kọ arìnrìn àgbèrè lẹ́sẹ̀ ìyá rẹ̀ kò dọ̀kọ́ rí ìṣe rẹ̀ ní kábíyèsí ọmọ ròóre ọmọ mọ́táyọ̀ ọba Gbádébọ̀ kèrèwú jígí alábàjá ṣẹ̀gí ọmọ òkùnkẹ́nù ọba adélé tejiteji kábíyèsí ẹkú ọdún ẹkú ìyèdún 100 ọdún lókè èèpẹ̀ ọmọ lékèlékè ilé ìyá rẹ̀ kábíyèsí ọmọ líka ìtòkù afẹ́rúwẹ́rẹ́ rẹ̀ mọ ìyá rẹ̀ dára lídìí àtẹ líka bímọ púpọ̀ ó gbọ́gbọ́ jọ lọ́mọ ẹ̀rú kárí ọmọ rẹ̀ ní kọ̀ọ̀kan o kábíyèsí ìtòkù eréke ọjà ọmọ afilébògún ọmọ alùgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bọ́sẹ̀jà ogun kò máa jàjàjà kó jà lé ìtòkù àfikún ọmọ àkójọ ẹkù wọn lọ kábíyèsí ìtòkù eréke ọjà ẹkú ewu ọdún ẹkú ìyèdún aláké ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ ara mọ́ ìmọ̀ ìlẹ́sẹ̀ ìmọ̀ ìlẹ́sẹ̀ akòlára àjèjì ẹni mọ̀ kòkó ẹni kòkó mọ́ kábíyèsí ẹkú ẹdún ẹkú ìyèdún ara ìjẹun ọmọ olójúgbé ọmọ mámú tèmi wà kábíyèsí ẹkú ọdún ẹkú ìyèdún akò pèpèkù látàkó lílé ìjẹun bẹ́ẹ̀nìyàn bá pèpèkù látàkó lílé ìjẹun onítọ̀hún kò ní bá ní gbé jẹun ọmọ olójúgbé kábíyèsí ó aṣọ ìgbẹ̀yìn ọmọ àtòrí mẹ́ràn jẹ ọmọ ẹkùn gẹ̀gẹ́ ìgbẹ̀yìn ọmọ òjòrújọba ọmọ alùkírì jìpọ̀tẹ́ kábíyèsí abílẹ̀jọ̀rọ̀ ìdágìrìgìrì tí dámọ lójú àlá ẹ̀yin ni mò ń pè ń alẹ́mọ̀rẹ́ rẹ bí eégún wọgbó àdàwọn gẹ̀rẹ̀gẹ̀wọ̀ wájágá àṣẹ òkè aká tí lọ́sọ̀mí eégún lórí òkè aká tí fòrò tíjà ọlọ́tẹ̀ ìgbẹ̀yìn ẹ̀yin lọ́mọ atẹ́ni wọn sílẹ̀ fẹ́kùn wọ ẹ̀yin lọ́mọ gòdòmù tí wọ́n ń lò bí ẹni ìlú àgẹ̀rẹ̀ ọmọ onígbòbìnrin kìí ti gbọ́ àgbà fín ọmọ agbẹ́gìrì gẹ́gẹ́ bí àwòdì ọmọ òjòlújọba ọmọ alùkírì ìjìpọ̀tẹ̀ àwíkẹ́jìdé ọmọ akọ̀ kírè òkòṣẹ́ kábíyèsí olówó rí Ìbàràpá òun èyí ṣayẹyẹ o oríkádún Ìbàràpá ọmọ afi bàrà pílẹ̀ ọlá olórí ọmọwé Tòkunbọ̀ Gbádébọ̀ ọmọ bàbá aṣíwájú Ẹ̀gbá lígbẹ̀ẹ́ JF Ọdúnjọ aláwùyé lílé ẹbí akíọ́lẹ̀ ẹkú ọdún
ọmọ akúdùn márèbẹ ọmọ gbélé tàbí ọdẹ ọmọ àlàó alóbìlíjù abiṣu ajé lóko ó ń lọ sóde òkàrà lé alágogo lékun 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 abẹ̀yìn àrò pélémọ̀ kábíyèsí bàbá ọmọọba ọ̀mọ̀wé adédọlápọ̀ gbàdébọ̀ bàbá abéjì èjìlẹ̀ ará ìṣokùn ẹdùsẹ́lẹ̀ orí igi kábíyèsí abá yíyọ̀ dèdè wọn bá ń dáwọ́ lékè ìgbà ìjẹ́ kó yọrí sí èrè ọmọọba adénẹ́kọ̀ gbàdébọ̀ bàbá fadérìn ọmọọba adéníyì gbàdébọ̀ ọmọọba babátúndé bàbá adémídé olówó orí ìyàdùn ní ẹkú ìkẹ́ bàbá Èdùmàrè kò ní jẹ́ kí bàbá fojú sunkún yín ó ń relé kò délé ó ń roko kò dọ̀nà oko Èdùmàrè kò ní ṣe ti dédé yín ní kọ̀ọ̀kan dédé wọn bá ń dáwọ́ lékè ìgbà ìjẹ́ kó yọrí sí èrè o Aláké orí Ẹ̀gbá ọmọ onígbẹ̀dú alùlówó lọ́wọ́ Ẹ̀gbá ọmọ onígbẹ̀dú alùlà Ẹ̀gbá lọmọ ajítọwọ́ àdéjọbọnú ọ̀bọ̀yìnbọyìn oògùn kádépẹ́ lórí ọba bẹ̀bẹ̀ Èdùmàrè kádépẹ́ lórí ọba o Aláké ń ṣọdún o ariwo kádépẹ́ lórí ọba abẹ̀bẹ̀ Èdùmàrè kádépẹ́ lórí ọba o Aláké ń ṣọdún o kílẹ̀ ń fọba pè ọba òwò pàláṣẹ ọba what are you calling kingi òwò authority kingi what are you calling kingi what are you calling kingi ọba tó tó bí àrò ariwo what are you calling kingi what are you calling kingi ọba tó tó bí àrò mo ti sọ iná Èdùmàrè dá mi sí kí n rí ìmúrẹ̀ sọ bí kéńtà ìgbọ̀rọ̀kọ̀là kápẹ́ kéńtà ìgbọ̀rọ̀kọ̀ ló lọ́wọ́ ọlá ẹkú mẹ́wàá ó tó jẹ èmi kan rẹ̀ rọ ọmọ abídẹ̀ṣòro ọmọ awéríléyè ni Bunmi ọkọ Bunmi Ayelaagbe Onigba-Ohun lọ́nà fún èmi lọ́mọ Sàrùmí ọlọ́wẹ̀ á ṣẹ̀rù bọ̀tẹ̀ Aláké ń ṣọdún Aláké ń ṣọdún Aláké ń ṣọdún Aláké ń ṣọdún ọgọ́rin ọdún ọjà kèrè mi o Aláké ń ṣọdún.